Alólóńgì ní ti gàjà o, lẹ́gúnlé olóńgì ní ti gàjà o, ojú mi ti tólé, ojú mi ti tóko, ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV ṣó ní kẹ́ máa wò nílé, ojú télé TV, àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé, ojú télé TV, má yìí kò tiẹ̀. wàhálà náà mà ti bẹ́ sílẹ̀ àní wàhálà náà ti bẹ́ sílẹ̀ àwọn onítìátà wa àwọn onítìátà Yorùbá wa ni o kí ló fa wàhálà ọ̀hún kí ló fa èdè-àìyedè láàrin wọn ohun tó ṣẹlẹ̀ ni pé ọjọ́ Sunday tó kọjá yìí òun ni gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá obìnrin ìyẹn ni Ọlá Àjàó ó ṣe àfihàn fíìmù rẹ̀ tó pè ní Àkàkájú èyí táwọn onímọ̀ ń pè ní premiere níbẹ̀ gan-an làwọn onítìátà ti gborí wọlé báwọn ọkùnrin ṣe wà níbẹ̀ làwọn obìnrin wà níbẹ̀ báwọn àgbàlagbà ṣe wà níbẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọdé wà níbẹ̀ tí wọ́n sì múra ní oríṣiríṣi ọ̀tọ̀ làwọn tó fi ìwo ṣe ìmúra àwọn míì lo owó ẹyọ àwọn míì wo oríṣiríṣi aṣọ láti gbayì lọ́jọ́ náà ẹni tó bá sì rí wọn yóò mọ̀ pé nǹkan ńlá ló ń ṣẹlẹ̀ lọ́jọ́ Sunday tá à ń sọ yìí ṣùgbọ́n kinní kan wá ṣẹlẹ̀ kinní tó ṣẹlẹ̀ òun gan ló dá wàhálà ńlẹ̀ sílẹ̀ láàrin àwọn onítìátà báyìí tí wọ́n sì ń kọlura wọn gidigidi ọ̀rọ̀ ń gan ti tàn gàràgà ó ti dọ́dọ̀ Portable o ọ̀rọ̀ ń lágbára sẹ́ẹ̀ kí gan ló ṣẹlẹ̀ ó yá ẹ jẹ́ kí n sáré gbé ń débẹ̀ lẹ́yìn tí wọ́n parí ayẹyẹ náà òun náà ni wọ́n sọ pé àwọn fẹ́ fún obìnrin tó múra dáadáa nínú gbogbo àwọn obìnrin tó wà níbi ayẹyẹ náà lọ́jọ́ náà gbogbo àwọn obìnrin tíátà kálukú sì ń wojú ara wọn pé àwọn ni àwọ́ọ̀dù náà yóò jà wọ́n lọ́wọ́ wọ́n ń wojú ara wọn wọ́n ní àwọn ni mílíọ̀nù kan náírà tí wọ́n gbé kalẹ̀ fún obìnrin tó ṣe dáadáa yóò jà wọ́n lọ́wọ́ náà ṣùgbọ́n ọ̀tọ̀ níbi tí àwọn obìnrin tíátà yìí rò ọ̀tọ̀ níbi tí àwọn tó ṣètò èyí tí Fẹ́mi Adébáyọ̀ jẹ́ adarí wọn gbàyọ̀ sí wọn kí ló ṣẹlẹ̀ gan-an ńṣe ni nígbà tí wọn yóò pe obìnrin tó múra dáadáa jù ẹgbọ́n ta ni wọ́n pè Bobrisk Idris Òkúnlẹ̀yẹ òmà ni wọ́n pè bíbí gan ariwo náà ti sọ làwọn yẹn bá ní Bobby báwo ló máa ṣe jẹ́ Bobby ṣé obìnrin ni Bobby ni ọ̀rọ̀ ń gan ni wọ́n fà láàrin ara wọn ló bá di wàhálà lọ́jọ́ náà pé kò lè jẹ́ Bobby báwo ló sì máa jẹ́ Risky ni wọn yóò sọ pé òun ni obìnrin tó múra jù àní sóbìnrin ni Bobby Risky ni sóbìnrin ni Idris ni àbóbìnrin a máa jẹ́ Idris ọ̀rọ̀ gan ká tó yẹn máa pè lára ìyẹn Tóyìn Abrahamu òun náà ní Bobby báwo a jẹ́ pé oògùn ni Bobby lò wá síbí wọ́n ní wọ́n yóò sọ yìí pé ọkùnrin ìyẹn Bobby tó Risky òun ni obìnrin tó múra jù ọ̀rọ̀ ń fariwo ńlá ṣùgbọ́n àwọn elétò tí wọ́n ṣètò lọ́jọ́ náà wọn kò yí ọ̀rọ̀ wọn padà wọ́n ní bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Bobby tó Risky òun gan lóbìnrin tó múra jù lọ́jọ́ náà o bí ilẹ̀ ọjọ́ Monday ṣe mọ́ bẹ́ẹ̀ ni ariwo ńlá sọ lórí ẹ̀rọ ayélujára Dayo Amusa onírọ́kọ́ sọ̀rọ̀ ó ní ó mọ̀ wá lágbára o ibo la tún já sí Elédùmarè kí ló ń ṣẹlẹ̀ gangan báwo ni ó ti jẹ́ pé Bobby tó Risky òun ni wọ́n sọ pé obìnrin tó múra jù nínú gbogbo obìnrin tíátà tó wà ń bẹ̀ lọ́jọ́ náà ó ní Dayo ní kò lè jẹ́ bẹ́ẹ̀ ó ní irú kátàkátà wo gan làwọn ń ṣe lágbo àwọn òṣèré tíátà yìí báwo ni wọ́n yẹ sọ pé Bobby Idris Òkúnlẹ̀yẹ òun lóbìnrin tó múra dáadáa jù láàrin gbogbo àwọn ó ní ṣé Bobby a máa sobìnrin ni Dayo Amusa béèrè àní ṣé obìnrin ni Bobby ni ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kátàkátà gbà òun gan ni àwọn Fẹ́mi Adébáyọ̀ ni wọ́n sì lọ́jọ́ náà ọ̀rọ̀ ń ká Dayo Amusa lára ó ká lára ó fìbínú sọ̀rọ̀ sáwọn Fẹ́mi àti gbogbo àwọn elétò náà ó ní àní nonsense bí àṣà àwọn olóyìnbó nonsense lẹ́ ń ṣe o bẹ́ẹ̀ bá mọ̀ nítorí pé Bobby tèmi mọ̀ ọkùnrin ni kì í sobìnrin rárá mi ò gbà ó dẹ̀ dùn mí gan-an ó dùn mí gidigidi gan o ọ̀rọ̀ tí Dayo Amusa sọ rèé ọ̀rọ̀ náà bá di iṣu àtàyànyàn lórí ẹ̀rọ ayélujára wọ́n báyìí sí ń gbà lọ́tún wọ́n ń gbà sósì
kò pẹ́ ní ọmọbìnrin kan tó ń pè ní Sídí òun náà bá sọ̀rọ̀ ìyẹn àti Sídí ó ní Ọlọ́run mú yín tèbí gbogbo yín dẹ̀ ń sọ̀rọ̀ ń sìn bí wọ́n fún Bobrisk ní àmì ẹ̀yẹ obìnrin tó múra dáadáa jù níbi premier Ẹniọlá tèbọ́ọ̀rẹ́ yín ní Bobrisk tèbí omi lẹ máa ń pè sí ibi ayẹyẹ yín kódà ibi tó kanára dé ẹ tún lọ gbé ìwé ìpè ẹ lọ gbé bá ń lé torí pé fẹ́ kó wá sí ayẹyẹ yín tèbí ẹ tún fi Bobby ẹ tún fi sínú chaati àwa obìnrin nínú WhatsApp àwa obìnrin tá à ń ṣe tíátà nísìnyí ìgbà tí Bobby wá gba 1 million naira tó tún gba ife ẹ̀yẹ mọ́ lọ́wọ́ lẹ wá ní kì í so obìnrin ojú tì yín ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. wọ́n bẹ̀rẹ̀ sí ń gbọ́rọ̀ yín lọ́tún wọ́n ń gbà lọ́sì bẹ́ẹ̀ ni Femi Adebayo náà sọ̀rọ̀ òun náà fi ìbùnú sọ̀rọ̀ ó sọ̀rọ̀ sí Dayo Amusa ó lásìkò yìí gangan lòun á mọ̀ pé ẹlẹ́tàánú ni Dayo ó lásìkò yìí gangan ló mọ̀ pé Dayo ń bínú ògùn òun ó lóun ti ń ro tẹ́lẹ̀ náà ṣùgbọ́n ẹ̀ tí Dayo Amusa ṣe gan ló fi hàn yí pé ẹni tó ń bínú ògùn òun ni ó lóun ó gba Dayo nímọ̀ràn kó yá tètè sí kíni kó ṣe ó ní kó tètè gbájúmọ́ iṣẹ́ rẹ̀ kó yé máa lé ògùn òun ká nítorí pé tó bá tẹ̀bà tòun ìbànújẹ́ ni yóò máa gbọ́ ọkàn rẹ̀ nítorí pé òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ogun ni. bí Femi Adebayo ṣe sọ̀rọ̀ yìí kalẹ̀ bẹ́ẹ̀ ni Ìjẹ̀bú ọmọ Yẹmi òun náà bá gbà ó ní kò yé yín ni a dẹ̀ fẹ́ sọ fún lọ́jọ́ náà pé kò yé yín ni a rí gbogbo òmúra gbogbo yìí èyí tó gbé wo èyí tó gbé kínní èyí tó lẹ̀kan mọ́jú bí win sẹ́yìn lẹ fẹ́ gba best female dress ni àní Bobrisk òun là á gbé fún tí ò bá tẹ́ ń lọ́rùn go station bí àṣà kọ̀nìtì. bí Ìjẹ̀bú onítìátà ọmọ Yẹmi ṣe ju ọ̀rẹ́ ẹ̀ síta bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ yìí bá tún jà rìnrìn láàrin wèrè olórin Ọmọlálọ́mí ìyẹn Portable sàásùsẹ̀ òun náà tún kọlu Bobrisk ó ní láìláìláìláìláìláì ọkùnrin ni bọ̀bọ́ yẹn jàre ọkùnrin Bobby tó risky kò ń sóbìnrin ọkùnrin ni ó kàn fẹ́ rún rẹ̀ máwọn obìnrin ni ọkùnrin bọ̀bọ́ yẹn jàre ọkùnrin ni èmi ò gbá lóbìnrin ìrọ̀ àwọ̀dù yẹn kò tọ́ sí i ni Bobby náà bá rí Portable òun náà rí ó sọ̀rọ̀ burúkú sí i ó lálì rẹ̀ ó pè láwọn oríṣiríṣi orúkọ tí wọn kò rọ máa pè yẹn bẹ́ẹ̀ ni Portable òun náà ń dá lóhùn ni Portable bá wọlé agbódo orin lọ ó bá sorin jáde ó forin bú Bobrisk ó bù dáadáa ó ní tóun bá ládùúgbò àwọn òun ò ní kí wọ́n náírà kí wọ́n yà sọmọ dára nítorí pé ọkùnrin ni kó yé pèrè ẹ̀ ní obìnrin láíláí. ọ̀rọ̀ ti Portable àti Bobrisk ló sì ń jà nílẹ̀ o ní Jigan ẹsẹ̀ mi ò tó lẹ̀ bàbá ọjà òun náà bá tún fọ̀rọ̀ ńlá ránṣẹ́ sí Dayo òun náà bú Dayo dáadáa ó ní Dayo are you mad or something kí ló ń ṣe é gangan àwọn wo ló fi ń tayín ó yá kúrò ń bẹ̀ ọ̀rọ̀ tó sọ yẹn ó ju ẹnu ẹ lọ tó bá fẹ́ kí n rẹ́ ẹ nífàsẹ̀ tí bá gbá ẹ mú màá rẹ́ ẹ nífàsẹ̀ màá kàn ẹ lẹ́sẹ̀ màá sì gbá màá ṣàwo Jigan bá bọ́ ọjà Jigan ẹsẹ̀ mi ò tó lẹ̀ òun náà sọ̀rọ̀ burúkú sí Dayo náà bá tún gbà mú Dayo ní Jigan lẹ́nu ẹ sẹ́yìn ló ń bá wí ọjọ́ ìwọ náà mú ẹ wá ìwọ náà bí ọbẹ̀ ọlọ́kà yìí ìwọ ló wá ń sọ̀rọ̀ sí mi tí irú ẹ̀ ló yẹ irú èmi ló yẹ kó máa sọ̀rọ̀ sí ìwọ Jigan ó máa bàjẹ́ ọ̀rọ̀ tó sọ yìí ó kọjá àyẹnu ẹ Jigan ó ti tẹ́ Jigan ó kọjá àyà rẹ̀ àdéká wọn pọ̀rọ̀ fúnra wa lágbà ohun tíátà báyìí nǹkan ló ń ṣẹlẹ̀ láàrin wọn rúdurùdu ń ṣẹlẹ̀ láàrin wọn jàjà ti ń ṣẹlẹ̀ láàrin wọn àárín wọn ò dùn rárá ìjà ńlá ti ṣẹlẹ̀ kí ló wáá fà á Bobrisk ni o Bobrisk òun ló dá wàhálà alẹ̀ láàrin àwọn onítìátà ọ̀rọ̀ ti kàn káàkiri. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free.